Kilarigbo TV. I'll come on you for line. They move now. Please, bloggers, any saying there, bloggers, please, One distance. We are turning back. Okay. Yes, I'm not
Mọ́mí Wùnmí gbogbo yín pátápátá la kí ẹ ṣe ẹ̀kọ́ àdúrótì nítorí nǹkan tó dáa báyìí náà la ṣe máa ń bára wa ṣe. Bàbá mi Òjògá àti Òtòlè àwọn náà ti wà ń bí nínú ilé ẹ̀wò ẹni tó bá sọ pé Fathia Balogun gbogbo kì í ṣọmọlúwàbí irọ́ ló pa nítorí pé gbogbo àgbààgbà òṣèré ló péjú síbi pátápátá without wasting much of our time. Fathia Balogun ọmọ Williams Opo nínú ayé yìí. All right, please, we are going to be welcoming people for the tribute now. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti family ìyá wa ìpẹ́ ha gangan as we go into the tribute. All right, my co-anchor, over to you.
Kilarigbo TV.